àwọn bí ojú èmi Aláàfin of Ọ̀yọ́. Ní wákàtí ọ̀wọ̀ yìí mo fi gba ọ̀pá àṣẹ tí wọ́n fún mi lénìí gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́. Mo lè fi dá yín lójú pé pẹ̀lú àtìlẹ́yìn náà wọ́n ní àgbájọwá àfi sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù dórí láì ṣe pé bẹ́ẹ̀ pé mo rí àtìlẹ́yìn náà mo mọ̀ pé kò sí nǹkan tí mo lè dá ṣe mo lè mọ̀ pé mo ti wá báyìí sí ìlú Ọ̀yọ́ sí ilẹ̀ Yorùbá mo mọ̀ pé láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀ náà yóò mọ̀jú wá ṣe wọ́n ní gẹ́gẹ́ lọ́wọ́ yọjú rí náà láṣẹ Èdùmàrè ìlú Ọ̀yọ́ ní bàjẹ́ ìlú Ọ̀yọ́ mọ̀ lọ síwájú ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ orí wọ́n ní orí làbá bọ́ bá foríṣà sílẹ̀ wọ́n ní orí ẹni àjíkí orí ẹni àjígẹ̀ wọ́n ní torí bá gbé ní àdàbí idán bí ìṣẹ̀dá bá gbé ní àdàbí ògùn orí ní gbọba ti fi dáre owó ti fi tẹ̀pá ilẹ̀kẹ̀. Kábíyèsí Ọlọ́run ọba ọ̀gá ògo alèwí lè ṣe alágbára lórí ayé àtọ̀run ọba mi àtóbi mọ́tìkà lẹ́yìn. Mo ti tún gún wà lónìí o sórí ètò níkànnì Àtìbà TV channel. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó pé ẹ lè má gbọ́ ètò mi tí ẹ kò sí dúró tí mo lè kọ́kọ́ fi sátìbà ibu ni ire ni ẹ kọ́kọ́ wò èyí tó bá jẹ mọ́ kẹ́ ẹ pè mí ṣàkíyèsí ẹ pè mí èyí tó bá jẹ mọ́ kẹ́ ẹ fún mi lórí yìn ẹ pè mí lọ́mọ kékeré ẹ máa fún mi lórí yìn. Tọ́ máa sọ máa wì kò sí bọ́mọ kékeré ò sì wí èkúté tètè rẹ̀ ò ní jóná. Gbogbo tó bá kù díẹ̀ káàtó tá a bá ti ń ṣàṣìṣe tá a bá ń ṣàṣìwí ẹ dákun ẹ má sì wá gbọ́ ẹ máa tún wá ṣe. Ọlọ́run ọba nìkan kò lọ́ba tó pé àti pé ẹ̀yin tẹ́ ẹ máa ń gbọ́rọ̀ wa láti bí ọdún 6 sẹ́yìn tátìbà ti wà tẹ́ ẹ ti ń tẹ̀lé wa inú mi dùn pé àbíamọ ni gbogbo yín. Ẹ kì í fojú kéré mi Ọláyíwọlá Maruf Abíọ́lá ẹ kì í fojú kéré mi bẹ́ẹ̀ lẹ́yìn sọ pé tèmi báwo dúpẹ́ lọ́wọ́ yín. Owó tẹ́ ẹ̀ ń fi ń ra dátà tẹ́ fi ń wò mí iná ò ní tán owó yín ẹ ní wówó tì ẹ ní ṣaláìní ojú yín ò ní re lédè yín àrùn ọ̀rọ̀ párẹsẹ̀ kò ní jẹ́ ti yín orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run bá a tún ṣe. Tó mo kí gbogbo ọmọ kóòtù òjíire mo kí gbogbo wa ní gbogbo ibi tí wọ́n bá ti ń sọ èdè abínibí bẹ́ẹ̀ mo kí gbogbo ọmọ bíbí ìlú Ọ̀yọ́ pátá bákan náà mo kí wa ní Ilé Ifẹ̀ Ilé Ifẹ̀ òdáyé ibi ojúmọ́ tèrè tí mọ́. Mo kí kábíyèsí ọba Ọọ̀ni ìrìṣà Ọ̀jájá mo kí bàbá kú oríire bákan náà mo kí gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá Oníbìní Aláké tìlú Ẹ̀gbá Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú mo kí gbogbo tí ń jọba aládé tí mi ò ní láǹfààní láti máa dárúkọ mo kí gbogbo yín o ẹ kú oríire ẹ kú àmójúbà Aláàfin Ọ̀yọ́ tuntun ọba Òwòadé Abímbọ́lá Abdulhakeem. Bàbá ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ òkò náà fi pọba aládé ẹ fẹ̀mí gígùn lọ pọ̀ ẹ ní kú kẹ́ ẹ tó kú ẹ ní fàìsàn ló gbà ikú ò ní polóore Ọ̀yọ́ ọmọ gbòòrò lásìkò tiyín o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní tú àní rógun àní rọ́tẹ̀ nílẹ̀ Yorùbá. Bàbá òfin ó wà látọ̀nà mẹ́ta fún yín òfin yóò wà látọ̀nà mẹ́ta fún yín ń wàá fi ìfẹ́ ẹnu ń fèsì kẹrin ọjọ́ náà mẹ́rin. Bàbá yẹn kì í ṣọmọdé kábíyèsí ṣe wá wulẹ̀ kẹ́ kéré tó nígbà tí ẹ ti bọ́ sórí ipò àwọn bàbá yín àgbà ti kọ́kọ́ dé lágbà tó dàgbà ẹ jẹ́ kí n sọ pé òpin àgbà torí pé lẹ́yìn ọba ìròpóyè mi bẹ̀tẹ̀ tó lè jẹ mọ́ tọ́ sí tọ́lọ́run lè ṣe àmọ́ tọ́lọ́run lè ṣe tí ò ní ṣe ló pọ̀ kábíyèsí forí adé o. Bàbá
Ọ̀yọ́ rèé o, Ọ̀yọ́ ọ̀rọ̀, Ọ̀yọ́ ọ̀tàn, Ọ̀yọ́ àṣà, Ọ̀yọ́ ẹ̀sìn. Ají ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ èṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan, Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀. Ẹni tí ó bá jọba Ọ̀yọ́ yóò jákíkanjú, yóò jólóye, yóò jó ní làákàyè, yóò jẹni tára rẹ̀ balẹ̀, bẹ́ẹ̀ yóò jẹni tó ní skọ́skọ́. Kábíyèsí ọba Òwòadé, ọmọ bíbí Ọ̀yọ́ ni yín, ọmọ ọba ni yín confam. Ẹyọ kan tí mo kọ́kọ́ dúpẹ́ lé lórí ni wípé kò kọ́kọ́ ṣàríyànjiyàn nínú ìdílé tẹ́ ẹ ti wá, kò ṣàríyànjiyàn nínú ìlú tẹ́ ẹ ti wá. Mo kọ́kọ́ bá yín dúpẹ́ torí ilẹ̀ Yorùbá àìgbé ìdọ́mọ àlè mọ̀, àìgbé ìrọmọ ọkọ, kódà tá a bá rọmọ ọkọ ńgbà míì torí àtẹnujẹ Yorùbá, ọmọ ọkọ a máa dọ́mọ àlè lójú wa, ọmọ àlè a sì máa dọ́mọ ọkọ lójú wa. Mo kọ́kọ́ kí yín kú oríire, bẹ́ẹ̀ pérégedé ẹ fi gbọ́rọ̀ jẹ́ka. Ó wá tó jẹ́ pé ẹ̀yin lọ́lọ́run yàn lákòókò tiwa torí pé Ọlọ́run ló yàn yín. Ẹni tí Ifá bá mú, ẹni tí wòlíì bá mú, ẹni tá àfáà bá mú, wàláhì Ọlọ́run ló yàn. Torí pé gbogbo wa la gbà wípé ẹnìkan wà tó ń pàṣẹ ayé àtọ̀run. Ṣùgbọ́n tá a bá wá ráwọn kan lékèèpẹ̀ tọ́lọ́run bá ń gbẹnu wọn ṣàṣẹ, ó pé ká sọ pé tí wọ́n bá wọ̀, kò sì gbọ́dọ̀ sí pé ká sọ pé ẹnu wọn rùn, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Àti ráwọn tí wọ́n jáde tí wọ́n ní yègèdè ọ̀rọ̀ Ifá, ẹ ti rí o, Ifá kọ́ mọ́bẹ̀ yìí o, Ṣèyí Mákindé ló mú o. Ọ̀rọ̀ àsọgbọ́nú ni, ọ̀rọ̀ àsọgbọ́nú ni. Ṣùgbọ́n tí òjì ó dùn mí púpọ̀ ni pé ẹni tó sọ kì í ṣọmọ Ọ̀yọ́. Ọba ilé yìí ọ̀bọ tẹ̀dé, kábíyèsí, inú òfin méje tí ń kà fún yín, òfin àkọ́kọ́ lòfin ẹ̀sìn. Kábíyèsí, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn torí pé ẹ̀sìn ti dé báyìí, ẹ̀sìn ti fẹ́ fi ilẹ̀ Yorùbá ṣẹ̀sìn. Kábíyèsí, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Ìdínà sọ̀rọ̀ntàlẹ́ mistake Ọlọ́run ló bá kọ́ ni mọ̀ ṣe, Ọlọ́run ó kọ́ yín mọ̀ ṣe. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ilẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí, ìlú àṣà ni, ìlú òfin ni, ìlú ẹ̀sìn ni. Gbogbo ẹ̀sìn ìṣèlú Ọ̀yọ́ ń ṣe, gbogbo ẹ̀sìn lọ́ba Ọ̀yọ́ ń ṣe o, gbogbo ẹ̀sìn ló sì pè síbẹ̀. Ibi tó bá wù ọ́ kó o gbé ọ̀rọ̀ mi lọ, ó lè jẹ́ mùsùlùmí kó o takò mí, kó o pé mi ò polú ẹ̀sìn fọba. Ọba ti lẹ́sìn tiẹ̀ tí ń ṣe kó tó dórí oyè o. Ọba ló sì mọnú ara rẹ̀ pẹ̀lú sí ti ń ṣe. Kọ́bọ ọmọ Jábéńbọ́lá kò pé kọ́bọ Yonífá o, kọ́bọ jẹ́ Abdulhakeem kò pé kọ́bọ jẹ́ mùsùlùmí o. Àìmọye pásítọ̀ Muyideen tí gbogbo wa jọ mọ̀. Èmi kọ́ ni wàá kọ́ bá pé ẹ̀sìn yìí ni o ṣe, ẹ̀sìn yìí kọ́ ni kó o mọ̀ sí. Ṣùgbọ́n tèmi kàn mọ̀ ni pé ẹ má gba ìjà ẹ̀sìn láyè, ẹ má gba ọ̀tá ẹ̀sìn láyè. Ohunkóhun tó bá gba wájú yín kọjá, kábíyèsí, ẹ dá bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Torí mo rí wípé bóyá kí n sọ pé lórílẹ̀-èdè tàbí nílẹ̀ Yorùbá, tí wọ́n bá ní ìlú kan ó tú lásìkò yìí, mo gbà pé ẹ̀sìn ni ó tú. Bẹ́ẹ̀ ni, torí pé a ti ní ìgbàgbọ́ nínú ẹ̀sìn ju àṣà wa lọ, torí pé à ń da àṣà, à ń dà á pọ̀ mẹ́sìn. Ilẹ̀ Yorùbá lè jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀, àṣà Yorùbá wà lọ́tọ̀ tó dá dúró, ṣùgbọ́n a ti ń fi ẹ̀sìn, a ti fi ń tako àṣà torí pé a fẹ́ tako ẹ̀sìn. Mi ì mọ̀ sọ, kò jẹ́ kẹ́ ẹ mọ̀ gbọ́. Ẹ ṣọ́ra fún àwọn ẹlẹ́sìn Ìsìláàmù, ẹ ṣọ́ra fún àwọn ẹlẹ́sìn ìbílẹ̀, bàbá, ẹ ṣọ́ra fún àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, torí pé àwọn tí ń ṣẹ̀sìn nínú gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ò tó nǹkan, àwọn tí ń ṣẹ̀sìn lọ́pọ̀.
àwọn mùsùlùmí lójú tiwọn ńṣe ló dàbí pé kí gbogbo Ọ̀yọ́ tàbí gbogbo ilẹ̀ Yorùbá ká má sọ èdè Yorùbá mọ́, ká má sọ èdè Arab. Ṣé ká wá bú Ọlọ́run tó ṣẹ̀dá èdè Yorùbá àbí ká bú Ọlọ́run tó ṣẹ̀dá arú wa sílẹ̀ Yorùbá? Ṣé kò mọ ohun tí ń ṣe ni? Àbí kí lẹ fẹ́ ká ṣe? Ní tó bá sì lára àjọ wọn ọgbọ́n àwọn tó bú pọ̀. Ẹ kíyèsí wọn, wọ́n ti ń gbé àtáàkì ẹ̀sìn bọ̀. Ẹ má jẹ́ wọn gbèdé wájú yín o. Ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ni mò ń sọ o, èmi ò yọ kankan lẹ̀. Àwọn ẹlẹ́sìn inú wọn, ẹ má jẹ́ kí wọ́n gbé àtakò ẹ̀sìn wá síwájú yín láti wá fi da ìjọba yín rú. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta là ń ṣe lọ́yọ̀ọ́. Ọlọ́run ó sì kọ́ yín máa ṣe. Àwọn tí wọ́n ṣe ṣáájú yín, ìṣẹ̀dá wọn ó kọ́ yín máa ṣe. Ẹ ṣọ́ra fáwọn ẹlẹ́sìn o. Ẹ ṣọ́ra fáwọn ẹlẹ́sìn o. Tó bá tákòókò tẹ́yàn ìmáàmù lọ́yọ̀ọ́, ẹ ti rí ẹ wòye, ẹ fagọ̀ kún ọgbọ́n, ẹ fòye kún òye. Ẹ ronú ti Kìrìsìtẹ́nì mọ́, ẹ ronú tẹlẹ́sìn àbálẹ́ mọ́ ìmáàmù tẹ́ ẹ bá yàn. Tèmi yé mi o. Ó dé ní nínú òfin méje mi. Òfin kejì bàbá, ẹ ṣọ́ra láàrin àwọn Ọ̀yọ́mèsì. Lótìtọ́ àti lódodo, ó lè jẹ́ pé gbogbo Ọ̀yọ́mèsì kọ́ ló fọwọ́sowọ́pọ̀ tí wọ́n ń yàn yín lọ́ba, torí pé Elédùmarè ló yàn yín. Àwọn tí wọ́n ṣáájú àwọn baba ńlá baba yín, àwọn ni wọ́n yàn yín sípò. Wọ́n gba owó àwọn kan ṣiṣẹ́. Torí kí ẹnjìnìà Ṣèyí Mákindé kó tó paláwo pé wọ́n wá dáfá, àwọn kan ni wọ́n kọ́kọ́ tọ́ka sí pé ọmọ òyèrè tó yàtọ̀ sọ́mọ òye táwọn Ọ̀yọ́mèsì tí wọ́n fà kalẹ̀ lọ. A sì ní káwọn Ọ̀yọ́mèsì ó jáde sí gbangba kí wọ́n sọ ọ̀nà tí wọ́n tọ̀ tí wọ́n fi yan ọmọ òye. Ọ̀rọ̀ yìí ń sọ̀rọ̀ bí ọ̀rọ̀ yìí ń dá dúró ni. Ẹ pe ìfẹ́ padà sáàrin wọn. Ọba ni yín, ẹ ti ba lórí wọn. Lọ́jọ́ aláyé ti dáyé, àti tàn tá a gbọ́njú bá, àti tàn tí wọ́n fi ṣe àrọ́bá fún wa lọ́yọ̀ọ́, àti tàn tó ṣojú wa. Báṣọ̀run àti Aláàfin yìí sábà ṣọ̀rẹ́ tímọ́tímọ́. Ọ̀tá díẹ̀, ọ̀rẹ́ púpọ̀. Ọ̀rẹ́ púpọ̀, ọ̀tá díẹ̀ ni wọ́n máa ń ṣe. Ẹ fura o. Torí pé ẹni tó jí ọmọ, ó lè lu ọmọ pa. Bàbá, ẹ ṣọ́ra láàrin Ọ̀yọ́mèsì. Olóṣèlú làwọn Ọ̀yọ́mèsì. Òṣèlú ń bẹ láàrin wọn. Kákọ̀sí ń bẹ láàrin wọn. Kálukú ló mọ́po rẹ̀, kálukú ló máàyè rẹ̀. Ṣùgbọ́n kálukú ni ó fi iyọ̀ sí tiẹ̀ kó lè bá a dùn. Ẹ má súnmọ́ wọn jù, ẹ má jìnnà sí wọn, ẹ má fi wọ́n ṣọ̀tá, ẹ má fi wọ́n ṣọ̀rẹ́. Kóhun gbogbo lè máa lọ bó ṣe yẹ kó lọ, kóhun gbogbo lè rí bó ṣe rí. Bàbá, òfin ẹ̀kẹta ó ní tàwọn abẹ́sìnkáwọ́, àwọn ẹmẹ̀wà ọba. Ọjọ́ aláyé ti dáyé láti máa gbọ́ pé ọba kọ́ba ò sí. Ẹmẹ̀wà kẹ́mẹ̀wà ló wà. Aláàfin ní àgbàlẹ̀, Aláàfin ló ní ẹ má dé bẹ́ẹ̀, Aláàfin ní ẹ má kọ́lé, Aláàfin ní ẹ má rìn, Aláàfin ní ẹ má fò. Bàbá, ẹ mọ̀rú àwọn tẹ́ kó mọ́ra. Èmi ò ní ẹ lé wọn o, torí àwọn náà létí ọba ń lé etí ọba lóko. Àwọn náà ni wọn kì í jẹ́ kí tí ọba ó di. Ṣùgbọ́n gbà míì, má jẹ́ tí ẹni ó di, kì í jẹ́nu ẹni ó lù. Ẹ má jẹ́ wọn ó lé olóore jìnnà sí yín. Ẹ má jẹ́ kí wọn ó lé aláàánú jìnnà sí yín. Ẹ má jẹ́ kí wọn ó pe ọ̀rẹ́ yín lọ́tá yín. Torí àtẹnujẹ tí wọ́n fẹ́ jẹ. Ẹ sì má jẹ́ wọn ó dá kákọ́ọ̀sì kankan lẹ́nu àlẹ́. Ibi pé wọn ó pa àwọn kan ní kinní kan, àwọn kan ní kinní kan. Bàbá, ọgbọ́n àtòye tẹ́ fi tòlú Ọ̀yọ́, Ọlọ́run á fún yín o. Ọgbọ́n àtòye tẹ́ fi tò ilẹ̀ Yorùbá, Ọlọ́run á fún yín o. Òfin kẹta nù. Bàbá, ẹlẹ́ẹ̀kẹrin, ẹ ṣọ́ra pẹ̀lú òṣèlú. Ẹ ṣọ́ra pẹ̀lú àwọn olóṣèlú. Ẹ ṣọ́ra pẹ̀lú àwọn olóṣèlú o. Mo kẹ́kọ̀ọ́ púpọ̀ lára Aláàfin àná, Kábíyèsí Adéyẹmí ikú bàbá Yèyé Àtàndá.
Àtàndá tí ń wòsàn bí ẹni tí ọlọ́gbọ́n nú, ọgbọ́n inú Adéyẹmí jẹ gbàgbèje lọ. Bàbá, ẹ ṣọ́ra pẹ̀lú àwọn olóṣèlú, ẹ má jẹ́ wọn ó gbé yín kọlu gómìnà, ẹ má jẹ́ wọn ó gbé yín kọlu gómìnà, ẹ má jẹ́ wọn ó gbé yín kọlu àwọn aláṣẹ. Aláàfin ikú bàbá yèyé tàná, ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ní fi ṣèjọba federal, ọwọ́ ọ̀tún ní fi ṣe ìjọba stéètì, ọwọ́ àlàáfíà ní fi ṣèjọba local government. Ẹ fọgbọ́n ṣe o. Alátìlẹyìn yín lánàá àti gómìnà míì tó bá dépò, wọ́n lè má jọ ṣẹgbẹ́ kankan náà o. Ẹ fọ̀tá ṣọ̀rẹ́ kẹ́ ẹ lè bá rọ́nà lọ. Ẹ má mọ̀tá, ẹ má mòdì, ẹ má mọ̀rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ tí ń ta kókọ́ bá ọmọ ṣòṣèlú nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n bá tí bá ń kọ̀ tí yóò ṣòṣèlú yóò jìyà àjọba. Wọn ò fi nǹkan dùn ún torí pé ìsúnmọ́jọba la fi ń jàǹfààní ìjọba lásìkò tá a wà. Èmi ò lè takò torí wípé bóyá ẹ̀sìn ni wọ́n ń wò ní o, bóyá torí àrífín kọ̀ọ̀kan tí ń jáde ńbẹ̀ ní o. Fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ ẹnìkan sọ kinní kan jò ní, ó ní tá a bá múra dáadáa, ó ní tó bá tá a bá máa fi rí bíi 30-40 years, ó ló ṣeéṣe kọ́mọ̀ sí ti ń jọba aládé mọ́ torí pé gbogbo agbára ọba ó ti bọ́ sọ́wọ́ ìjọba. Ó dàbí ẹni pé nígbà ayé Awólọ́wọ̀ ní kinní yẹn ti rí bẹ́ẹ̀. Ọlọ́run ọba nìkan ló lè bá wa dágbára padà fún yín. Ó di mẹ́rin. Bàbá ẹlẹ́ẹ̀karùn-ún, àárín àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, ó dọwọ́ yín o. Ó dọwọ́ yín o. Nílẹ̀ Yorùbá, wọ́n ti sọ ìlú Ọ̀yọ́ lẹ́nu gẹ́gẹ́ bí ipò tẹ́lẹ̀dùmarè gbé ìlú Ọ̀yọ́ sí. Pàápàá jùlọ láàrin Ifẹ̀ àti Ọ̀yọ́. Bàbá, ìtàn tí wọ́n bá rọ́ fún yín, ẹ digest ẹ̀, ẹ fọpọlọ gbé, ẹ fọmọlúàbí kún, ẹ fi òye gbé, ẹ fi ìrìn àjò tẹ́ ẹ ti rìn nínú ayé ẹ fi kún. Torí pé àgbàlagbà tó pógójì ọdún láyé àtọmọ èké tọ́mọ̀lú 40, ó ṣeéṣe kí wọ́n jọ jẹ́gbẹ́ o. Ẹ wá àjọṣepọ̀ tó gúnmọ́rán láàrin ládéládé, láàrin lọ́balọ́ba. Ẹ má ṣe ẹlẹ́yàmẹ̀yà, pàápàá jùlọ àwọn ọba tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ látòrí Olúbàdàn, Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí, Aṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn tó fi kárí gbogbo tí ń jọba pátá nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ dá ìfẹ́ padà sáàrin wọn, ẹ ṣe wọ́n lọ́kan torí pé látàyè gómìnà Àlàó Akálà ni làwọn nǹkan kan ti yẹ̀bẹ̀ láàrin àwọn lọ́balọ́ba. Ó di 5. Bàbá ẹlẹ́ẹ̀kẹfà, ẹ ṣọ́ra nínú ìrìn àjò tẹ́ ẹ bá máa rìn lọ sóde. Ẹ ṣọ́ra lórí àwọn tí wọ́n bá jẹ́ social media, tí wọ́n ń gbé ìrìn àjò yín sórí social media. Ẹ ṣọ́ra pẹ̀lú wọn. Tí nǹkan ó bá bàjẹ́ tán yányán, tí ó bá fọ́jú pọ̀, orí social media ni o. Àtẹni tó mọ̀rọ̀ sọ, àtẹni tí ó mọ̀rọ̀ sọ, àtẹni tó mèsì ọ̀rọ̀, àtẹni tí ó mèsì ọ̀rọ̀, orí social media náà ni. Ẹlòmíì nínú ọgbọ̀njọ́ tí ń bẹ nínú oṣù 28 days nílò lórí social media, ọjọ́ 2 péré nílò nínú ilé ara rẹ̀. Ọlọ́run ó kún yín o. Ọlọ́run ó fún yín ṣe o. Èyí tó jẹ́ pabambarì tí máa ká wa láà, tí máa dùn wá, táwọn ìfi gbà tí wọ́n fi máa sọ pé alágídí, tí wọ́n fi máa sọ pé àmọ̀rọ̀ sọ, ó máa ń bà wá lọ́kàn jẹ́ kí wọ́n tẹnu àbùkù bálẹ̀ Yorùbá, kí wọ́n tẹnu àbùkù bálù Ọ̀yọ́, kí wọ́n tẹnu àbùkù bọ́ba wa. Àwọn ìfẹ́ a lè kú bẹ́ẹ̀. Bàbá, ẹ má rìnrìn àbùkù látara obìnrin. Ẹ má jẹ́ kí àwọn olórí kan lárí o, àmọ́ iye tí ó kún o, ṣùgbọ́n ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Inú tí wọ́n fi sọlá láàfin Ọ̀yọ́, inú ẹ̀ lolórí wà, ṣùgbọ́n ojú ti là o, ojú ti ríran o, ó ní tí wọ́n fi sọlá o.
ọ̀pọ̀lọpọ̀ olórí àná iyì ni wọ́n jẹ́ f'Aláàfin, ọ̀pọ̀lọpọ̀ olórí àná àbùkù ni wọ́n jẹ́ fúnra wọn lónìí lẹ́yìn ikú Aláàfin. Elédùmarè ó kọ́ yín mọ̀ ṣe, ẹ ti rúre, ẹ sọ̀re, bẹ́ẹ̀ sì tó bẹ́ẹ̀ ṣe rìn, Ọlọ́run á kọ́ yín o, Elédùmarè á kọ́ yín. Kí n tó máa lọ lẹ́ẹ̀kan, sọ fún yín mo ní ọ̀nà tó fi ọ́ gbà wá ọ̀nà mẹ́ta ni mo fi tara yín kan. Òfin àkọ́kọ́ lòfin ìlú. Lọ́yọ̀ọ́ ti wà Ọ̀yọ́ ti wà tẹ́ ẹ jọba lé lórí, tẹ́ ẹ jẹ́ bàbá fún wa látòní lọ, àtàrúgbó àtàbílẹ̀kọ àtọmọdé àtọmọlú àtàlejò ìlú. Wọ́n máa ń sọ̀rọ̀ s'Aláàfin àná nígbà bàbá lọ tán. Bàbá ni ọ̀já láyé ká gba kápítà o, bàbá ni ò jẹ́ kí iléeṣẹ́ ọwọ́ Ọ̀yọ́ o, bàbá ni ò jẹ́ wọn dá iléeṣẹ́ lẹ̀. Kálukú ń tara Aláàfin, wọ́n ń fẹnu kọ̀. Àyípadà bá lu Ọ̀yọ́ torí gbà táwa gbọ́njú àmọ́ bọ́yọ̀ ṣe mọ́, àmọ́ bí tọ́yọ̀ fẹ̀ dé. Odidi Ọ̀yọ́ míì tí tó wà lẹ́yìn express téèyàn bá ń dáná ẹ̀yìn Sábó, odidi Ọ̀yọ́, odidi míì tó jẹ́ new site. Ẹ jẹ́ kí ìlú gbòòrò nínú ìjọba yín, ẹ jẹ́ kí iléeṣẹ́ ọwọ́ Ọ̀yọ́ ní lásìkò ìjọba yín. Kì í ṣe Aláàfin ní ọ̀fọwọ́ ara rẹ̀ fa kápítà wá. Àwọn míì ò tiẹ̀ ní àwọn ní k'Aláàfin ó mú kan nínú alága lọ́balọ́ba nínú kápítà, kò sí ní tí kálukú yìí sọ ní tí ó papọ̀ mọ́ra wọn. Ẹ jẹ́ kí ìjà Ọ̀yọ́ gbígbé, ẹ jẹ́ kó pọ̀ nínú nǹkan tẹ́ bá ń ṣe. Tí wọ́n bá gbé nǹkan kan dé wọ̀lú Ọ̀yọ́ lónìí, kódà kó ṣe pé gómìnà ló gbé wá, tí ó bá tẹ́ wa lọ́rùn, àtún máa sunkún lọ ààfin. Pé kábíyèsí ẹ gbà wá o, kọmíṣánná pólíìsì tí wọ́n gbé wá yìí, ọmọ tí ń ṣe kábíyèsí ò ní pé òun ò dáhùn o. Ṣùgbọ́n èyí tó bá jẹ́ ti ayọ̀ sọ fún wa. Èyí tó bá sì jẹ́ ti kọmíṣánná pólíìsì yóò sọ fún. Èyí tó bá jẹ́ ti DPO yóò sọ fún. Èyí tó bá jẹ́ ti area commander yóò sọ fún. Èyí tí ò bá gbọ́, wọn ó gbé lọ ọdún mi tí wàá rẹ̀ ti bá ti hàn mọ́. Kì í ṣe pé ká fi máa ṣe tí ò dáa o, ká wá ní ẹ bá wa lé area commander lọ, ẹnu wa gbà á. Bí tó bá kù díẹ̀ káàtó tí ṣe àtẹ̀sá wa tí ò bá bá láàmú, bóyá ẹlẹ́sìn méjì ń jà, wọ́n á lọ tò sẹ́yìn ẹlẹ́sìn kan. Gbogbo tí máa ń fà nù. Bóyá wa àti Fúlàní jọ ní káńtà. Ilẹ̀ Yorùbá dọwọ́ yín o. Ilẹ̀ Yorùbá dọwọ́ yín o. Ìlú Ọ̀yọ́ dọwọ́ yín o. Ọba tó bá jẹ lọ́yọ̀ọ́ kì í ṣọba Ọ̀yọ́ nìkan o. Ọba tó bá jẹ nífẹ̀ kì í ṣọba Ifẹ̀ nìkan o. Ọba tó bá jẹ ní gbogbo ibi tọ́ba aládé tí ń jẹ kì í ṣọba ìlú yẹn nìkan, ọba ilẹ̀ Yorùbá ni. Torí tẹ́gbẹ̀ kan bá yí ọba níta wá, ilẹ̀ Yorùbá ló yí. Ilẹ̀ Yorùbá dọwọ́ yín o. Ẹ ti rúre, ẹ sọ̀re o. Kábíyèsí Ọba Abdulhakeem Ogunade. Kábíyèsí o.